ẹ pàṣẹ ọ̀rọ̀ ọgbẹ tí ń wò wá iléeṣẹ́ nígbà tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Ẹ má gbàgbé ètò láti Kwara òun náà ni ètò yìí. Ẹ má gbàgbé mo la wà lọ́jọ́ tòní àti mọ̀ pé Kwara òun náà la wà. Mo la wà mo la wà ọ̀ tí ìlú fi tá a wà ṣùgbọ́n wà ní ìpínlẹ̀ Kwara. Ẹ má gbàgbé orúkọ mi yí padà ọmọ ọba Abíọ́dún Kẹ́hìndé Philip ní orúkọ mi. Mo máa sọ fún yín màá ní ọmọ gbogbo ọba ilẹ̀ Yorùbá òun ni èmi. Mo wà lọ́dọ̀ bàbá tèmi lọ́jọ́ ti tòní. Kábíyèsí sà ká dúpẹ́ lórí amari debasa ọ̀dọ̀ kábíyèsí náà la wà lọ́jọ́ ti tòní. Kí nìkan tó ṣẹlẹ̀ ìlú Omu-aran òun náà ni àtikíni ń la wà lọ́jọ́ ti tòní. Àtẹ̀wé àtàgbà tó ń bẹ nítòsí à ń bẹ láàfin kábíyèsí bàbá mi Abdulrahim Adéòtí láfọ̀gùn kábíyèsí ọba tó tó bí ẹni gbìnrún ọba nínú bí ẹni gbìnwé ẹ̀gún. Mo súnmọ́ bá níwọ̀n èdè kan ṣoṣo mo jìnnà tọ́ba lédè mẹ́fà àrọ́bà fín lọ́ba máa pa mo tó rọ́bà fín ṣebí mi rọ̀mọ́dà ọba ìran bàbá yín ní máa jọba ìran bàbá yín àwọn náà lónìí ìlú èní bàjẹ́ làkókò òdẹ̀yìn àbí olómù la wà ìjàre Adéòtí làláàfin tó mú jẹ́ ọba tó tó bí ẹni gbìnrò ọba nìní bí ẹni gbìwú ẹ̀gùn ènìyàn tó bá fojú dolómù ẹ̀fọn àwòwò olúwa rẹ̀ ni ó dá mi lójú ọba tí máa gbàdọ̀bálẹ̀ ọba ni kábíyèsí olómù ẹ̀fọn ènìyàn tó bá bọ́ bàrú ẹsẹ̀ ẹ̀hànkún kábíyèsí ọba tó tó bí ẹni gbìnrò ọba nìní bí ẹni gbẹ̀wú ẹ̀gùn mo súnmọ́ bá níwọ̀n ebè kan ṣoṣo mo jìnnà sọ́ba lédè mẹ́fà. Bàbá wo ẹbí sùúrù náà inú mi dùn sẹ́yìn náà ti rí wípé ilẹ̀ Yorùbá ò ní agbára bí wọ́n ṣe ń kí kábíyèsí ẹ̀ orí mi náà ṣe kí ni orí mi ń wú àwọn gbàgbé ìlú Omu-aran òun náà ní àwà kábíyèsí fún àǹfààní àwọn tó ń wò wá ẹ bá mi dárúkọ yìí fún òmìnira jáde owó ìsà. ẹsẹ ohun atọ́kùn orúkọ mi ni Israel Majesty ọba Tamplana Abdulrahim Ọládélé Adéòtí Afọlábí Abúlé-Ajé Fellow of Nigerian Institute of Tamplana di Olómù Omu-aran ní Ìrẹ́pọ̀dù Government Kwara State. Omu-aran yìí náà ní local government headquarters Ìrẹ́pọ̀dù ní Kwara State. Ẹ ṣeun ẹtẹ́ díẹ̀ máa gbọ́ kèsè èèyàn yé mọ̀nàmọ́ná yé mọ̀lẹ́ mi jù mí nílé ọba gbólú ayé ọba tó jẹ́ ọba lólórí ọba gbogbo wa ni Adéòtí làláàfin tó mú jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọkùn lẹ́mẹ̀sán ọmọkùn gbẹ́bọ̀ jákò àkàlà lóró ẹlẹ́fọ̀n bẹ́ẹ̀ rí gún ìgbọ́dọ̀ ṣẹbọ bẹ́ẹ̀ rákàlà ìgbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ rí wọléwọ̀de ní mojúkè eégún lé bàbá tó bí bàbá wa lọ́mọ ni mélòó ni kí n pè lọ́rọ̀ ọba nítorí wípé ọwọ́ lọ́mọkùn lẹ́mẹ̀sán ọmọkùn gbẹ́bọ̀ jákò àkàlà lóró ẹlẹ́fọ̀n bẹ́ẹ̀ bá rí gún ṣe bí ìgbọ́dọ̀ ṣẹbọ bàbá ẹ wò ẹ ṣe o kábíyèsí inú mi ń dùn sẹ́ni gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá torí ìlànà pé àfẹ́ kí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá àfẹ́ kó parun a máa sọ fún wípé ilẹ̀ Yorùbá a mọ̀ ní èdè tó mọ̀ dáradára o ẹ̀yin náà bí wọ́n ṣe ń kí oríkì tó bá gbọ́ òyìnbó ní láti ní good morning ó yá kán kí òyìnbó good morning kò ṣeé ṣe ọ̀dọ̀ àbá tèmi láwà àbá bá a ṣe wọ ìlú Omu-aran a rí oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n wọlé tínú wọn dùn àbá kí nìkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ tòní sà. ẹsẹ ohun atọ́kùn ó tó bí ọjọ́ mẹ́wàá báyìí tá a ti bẹ̀rẹ̀ ọdún orúgbó yìí ń la fi ṣe ìrántí ìta pè ní ògbó yìí la gbé láti Ilé Ifẹ̀ tá a kúrò ní Ilé Ifẹ̀ adú bàràbàrà ní Ìjárègbé ní Ọ̀ṣun State ògbó yìí la tún wá lò ló fi amọ̀nà débì so ògbó yìí ní ti olóyìnbó bíi pathfinder ní afinimana ògbó yìí kò sí ẹlòmíràn tó ní gbogbo ilẹ̀ gómìnà torí òun náà là ń pè ní Ògbómọ̀nà ibi Ògbómọ̀nà láti rí láti fa ìgbómìnà jáde tí ẹni bó bá ní ìlú tó bá sọ pé òun ni kó gbé tiẹ̀ jáde ká wá wò ó torí ògbó yìí a ò gbọdọ̀ máa sìn ní ọdọọdún
a ò gbọ́dọ̀ mọ́ bọ́ a ò gbọ́dọ̀ mọ́ sí ọdún ẹ̀ lọ́dọọdún òní ni the climax òní ni a fi kásẹ̀ lẹ̀ òní là ń sọ pé là ń tẹ ìtì ọba òní là máa títì ọba òní tá a títì ọba yẹn òní ni olómù ọ̀fọ̀mọ̀nà òní nìkan ní í jó. Kábíyèsí bẹ́ẹ̀ni òní nìkan ló ń jó. onígbà tó bá di ìrọ̀lẹ́ ríran wò òní nìkan ni ó máa ń jó láti gba àwáṣẹ̀ olómù yìí jó kiri bàbá ń tẹ̀ ìtì ọba yẹn ní olómù ó jó. ẹ má bínú sá tí ẹ bá wá lọ ìpàdé àwọn lọ́balọ́ba nísìnyí ẹ wá lọ sékòó olórin ńlá wa ń kọrin ẹ wá fẹ́ lọ náwó àbọ̀ wá kí àbá ẹsẹ̀ ẹ̀ níjó ni. lágbára Elédùmarè ọba mi ò ní kó lórí ìjòkó mi ò tẹ́ nídìí lọ náwó. mo ti lọ bí ìgbéyàwó tí wọ́n pe Shina Peters tí wọ́n pe Obesere mo fowó fún yàn kó lọ náà ni mi ò ní ṣèṣì mi ò ní ṣe mistake mi ò ní ṣàṣìṣe olómo wa dìde yóò sọ fún ojú kò wáyé. àbàbí ìdí èmọ́lé máa ń wí ọmọ yìí ti níjọ́ ogun lé iṣẹ́ ìsọmọbìnrin lẹ́yìn ìyá ìjọmọbìnrin ọ̀nà jòkó obìnrin ọ̀nà jòkó yóò bá sọ pé yàá jẹun ẹ̀ mọ̀ gbélé bàbá ẹ̀ ló ti mú yàá ẹ̀ dání wá bàbá yín làgbà òpìtàn yóò tètè kọ́kọ́ mọ́ bàjẹ́ bàbàjá ogun pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ lọ́ra mò ń lé ọmọ ojúgbélé ojúyànbọ ọkọ tètè kan tè mólùlù ọ̀rà òkè láàrí kì í lẹ́mẹ̀ nídèrè ogun láàrí bò ní mọ́dé àríyàn mólùlù ọ̀rà. ẹ wo bàbá inú mi dùn fún ọ̀rọ̀ tí ẹ sọ yìí èmi náà ti rí torí mo ti pàdé yín mo pàdé yín ní sàlùsìn bí o gba àwọn lọ́balọ́ba bó ṣe ń jó orí jókòó lẹ́wà ẹ kàn ń fún ọmọ lówó ẹni kan lọ fún wọn. àwa Omu-aran yìí náà àwọn olórin wọ́n ń jó gbogbo àwọn tọ́ba tó kù ń jó ẹ kàn ń fún wọn lówó ṣùgbọ́n wọn ò pé kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n mo ẹ̀sẹ̀ wá rí i pé àsọ̀bọ̀ ò gbọ́dọ̀ jó ni tí wọn ò bá ti ṣe ọdún ti tòní. orúgbó làṣẹ lómù orúgbó làṣẹ lómù wa gbàǹdáyé orúgbó làṣẹ lómù orúgbó làṣẹ lómù orúgbó lẹsẹ lómù wa gbàǹdáyé orúgbó làṣẹ lómù ẹ ṣeun bàbá fún àǹfààní àwọn tí ó ń wò wá àti àwọn ọmọ ìlú wa yìí kábíyèsí tó bá ti pé ọdún kan àwa ṣàjọyọ̀ yìí. kò ní ṣẹlẹ̀ láyé kò ní ṣẹlẹ̀ kí bí a ti sọ pé ayé di ayé olóyìnbó tó ó di ayé ẹlẹ́sìn òmù ní máa ń bọ ògbó a ò tó bẹ́ẹ̀ a ti jẹ́ wá láti bẹ̀rẹ̀ sẹ́yìn a ò tó bẹ́ẹ̀ ká mọ̀ sí à ń bèrè lọ́wọ́ ògbó kí ni lọ́wọ́ ògbó kí ni ó gbà ewúrẹ́ ló gbà lọ́dún yìí. ewúrẹ́. àtàbí àbàtà mẹ́jọ bí àbàtà mẹ́jọ. ó bí àbàtà mẹ́jọ. bẹ́ẹ̀ni. ó ní agbára. òmù ó sì máa jọ mù kí òmù onísàlàyé máa jọ mù kò pọ́sibú ká má sí kò sí bí bíṣọ̀bù gun orí àga yìí bí bíṣọ̀bù gun kí ìmáàmù gun yóò ṣòrúgbó yóò ṣòrúgbó. kábíyèsí inú mi dùn fún ọ̀rọ̀ tí mo dẹ̀ ń gbọ́ yìí kábíyèsí ó yẹ ká ti lọ síbi ayẹyẹ kábíyèsí àmọ̀ràn wo lẹ fẹ́ gba gbogbo àwọn ọmọ ìlú yìí torí àwọn kan ti wà tó wípé wọ́n ti ń gba ẹ̀sìn ẹlòmíín tí ó ti jẹ́ wòlíì ó ti jẹ́ pásítọ̀ ó ti jẹ́ kínní gbogbo kan tá à ń ṣe nísìn tẹ́lómi bá máa sọ yóò ní àwọn ẹlẹ́bọn tó ti dé. ṣe rí Omu-aran bẹ́ẹ̀ ni bàbá ní Kwara ní ilẹ̀ gómìnà Olùmẹ̀ ó jẹ́ ìlú pàtàkì à ń pè confederation kan ní Ìyàngbà confederacy eléyìí ó pa àwa àgbègbè tí jẹ́ Mọ̀bà ọ̀kànléní ogóje òníwá 141 òpèsè ogóje lẹ́nu yẹn ọ̀kànlélógóje ni wá ní ìlú tó wà lọ́dọ̀ yẹn Omu-aran ní ẹ̀kọ́ta
gbogbo àwọn ìsàsáwọn pátá oníṣàngó onímọ̀lẹ̀ olóòṣà oko gbogbo àwọn ẹ̀sà dáyé báyìí Omu-aran I lórí gbogbo wọn tilẹ̀ mọ̀mọ́ adẹ̀ ń ṣe egun ẹlẹ́wẹ̀ yìí náà tí wọ́n bá tó a máa ń ṣe orúgbó yìí kó tó kan egun ẹlẹ́wẹ̀ àti pàká tábà ti sábà ṣe orúgbó ìtàn báyìí òkú ọdún eégún yẹn tá a pè ní paraka or masquerade eégún ẹlẹ́wọ̀n ni àwọn eégún tó mọ àwọn masquerade tó mọ entertain èèyàn tí wọ́n so kíní mọ́ọ̀dì tó mọ fine báyìí àgùdọ̀ má ṣe kò sí bí ilé tó bá ń ṣe ilé ọba tàbí ilé olóyè pàtàkì ló máa rán wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n má ṣẹ́gun wọn ò tó bẹ́ẹ̀ kó àti gbàgbọ́ àti mùsùlùmí wọn ò jọ dáwọ́ wọn lè má wọ káwọn wọn lè má bá àmọ́ wọn ò ṣẹ́gun torí wọn ò nígbà torí wọn ò sọ pé bàbá àwọn ò bínú sí àwọn bàbá àwọn tó wà yóò bínú sí wọn tí wọn bá ṣe bó ṣe yẹ kí wọn ṣe a gbọ́dọ̀ ṣe bó ṣe yẹ ká ṣe kó lè rí bó yẹ kó ṣe. Abdulrahim lórúkọ mi Abdulrahim lágbára ìlérò ọba kò sí ìrùn kankan tí mò ń fò àmọ́ ìyẹn ò lè kí n má ṣe orúgbó. ọ̀rà ẹ ṣeun bàbá kí wàá ní ti bàbá alágẹmọ torí bá onígẹmọ torí mo rántí bàbá onígẹmọ bá a ṣe dé náà kígbe onígẹmọ ni o onígẹmọ ni o onígẹmọ ni àwa dọdọ àwọn náà àwa rí àwọn náà ẹ bọ kí ipò wo làwọn dì mú. ẹ ṣeun onígẹmọ ipò rẹ̀ pọ̀ ní Omu-aran tí ó ṣe pàtàkì jù òun ni àwòrò ògbó. ó ní àwòrò ògbó òun ni ó gbé tó bá ní ó bá ti di ìrọ̀lẹ́ lónìí yóò ti kó ní bó ṣe wà yìí ló la gbé ògbó yẹn dání yóò wà pàjábó aṣọ ẹ̀ olùkọ́ yẹn yẹn pàjábó aṣọ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n á pàkájà rẹ̀ àwa gbé ògbó yẹn dání ìlú láàṣẹ láti rẹ dé ààfin mi níbí tó ń ṣe nọ́mbà 2 ó ní àkọ́kọ́ ológun ọba. ó ní àkọ́kọ́ ológun ọba. ó ní nọ́mbà 1 ológun ọba àmẹ́rin ológun ọba onígẹmọ ajàpànà olúpànà àti rúùkù àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ní ológun ọba. lẹ́yìn pé òun ní àwòrò ògbó iṣẹ́ ní kó fojú tó ọba èrò gbọ́dọ̀ rí ọba lójú ẹ̀ òní nọ́mbà 1 pé mo ṣe kà á lẹ́yìn ẹ̀ ó dẹ̀ kan òkú ajàpànà lẹ́yìn ajàpànà òkú olúpànà lẹ́yìn ẹ̀ ó dẹ̀ kan ìrúùkù àmẹ́rẹ̀ẹ̀rin ológun ọba ní ìṣẹ̀ǹdálẹ̀ ní bá a ṣe ṣe ní Omu-aran ọba níyàwó lára àwọn olóyè. ọba níyàwó. ẹ̀dẹ̀mọ Omu àti ọjọ́mọ Omu ìyàwó ọba náà méjèèjì. tá a bá ń ṣe orúgbó yìí ọjọ́mọ ìyàwó kejì ó du ẹsẹ̀ mi báyìí ló gbọdọ̀ jókòó bí ní ó jókòó. tí ó jókòó ló ní iná báyìí. nígbà tá a bẹ̀rẹ̀ ọdún yìí ó du ẹsẹ̀ mi níbí ló jókòó sí. nígbà tá a bẹ̀rẹ̀ ó du ẹsẹ̀ mi níbí ló jókòó sí. ara ìrè jésì ni ara high chief ló mú àrán. ẹ wo ìtọ́pọ̀ nílùú Omu-aran bóko ṣe ń jẹ́ tọ́lọ́ ọba àti àṣà ìlú wa tá a máa ṣe káàkiri a ti padà bọ̀ ní ìlú Omu-aran. bàbá ẹ̀rí bó ní agbára. ẹ rí i o mo sọ̀rọ̀ kan fún yín lẹ́ẹ̀kan ẹ gbàgbé mo lọ́ba tó tọ́ba lọ́ba olómù ẹ̀fọn ṣe. bẹ́ẹ̀ni. ara yóò bá fojú dọ́ọ̀ba owó èyíwò láàdé lẹ́mẹ̀lẹ́ dìdí ògbó èjì àdógó máa lápò òyì láàdé ọmọ ṣẹ̀ṣẹ̀ kú ẹlẹ́wẹ̀lẹ́ àkúdàgbánu èmèrè ọjà bèrè bá dèrè nítura ntura bèrè dèrè nítura ntura kèsì bẹ́ẹ̀ ṣe mẹ̀lẹ̀ jàjà tó láàdé ní ètètè kọ́dá ní mèrè òjò bọ́mẹ́nìkan èsòrò lájọ̀dún àní ẹ̀múgbá kẹ́ẹ̀ká lóko kẹ́ẹ̀ágbàsù ọmọ èèyàn kan èsòrò lájọ̀dún ó ní kán múgbá kánká lóko kán ágbàsù nígbà yóò dé rí láàdé mo rí òjò bàbá tó bí bàbá wọn ó ní kán múgbá kánká lóko kán ágbẹ̀wẹ̀ wọ́n ti ṣe é kékuru funfun kan tó sanra nílé ìran égé dìdì yóò dìmú ọmọ èṣù gbọ̀lọ̀ bẹ́ẹ̀ bá lé mi lédìdì ìdọ̀rọ̀
lónìí mò ń lọ lédìdí òkè ọ̀nà bẹ́ẹ̀ lémi lédìdí òkè ọ̀nà yàtọ̀ lára bí n wo mọ̀ ọ̀pẹ́ yẹta lọ́pẹ́ àgùnlà tí ń bẹ nítẹ̀mí àgbé ọ̀pẹ́ ọ̀hún èé lòdì kèé yàrán bó bá dàmọ́dún ìgbọ́ ọmọ ló máa kó lè rí sẹ́sẹ́sẹ́sẹ́ láàdé sẹ́rẹ̀ nírú ọlójú mo wá pa gbogbo ẹ̀ pọ̀ tí mo sí ọ̀wọ́ ọmọ oyè ló mú ọmọ aláìlú jọba ìrìgìsẹ̀rẹ̀ bá àdọ́nà hàn òmù ọmọ òpópó tó ya mẹ́ta ọ̀rá ìyànà mẹ́fà ọjà òmù ìtọ́yà sí fàjá ibẹ̀ nìkan gbé dání ọ̀rọ̀ adé èèyàn ìkéda mi ṣébé lèsì bọ́ lọ́rọ̀ ìyàlọ àgbéwúrẹ́ ṣe tán ègbé nǹkan nílé bàbá wa ògbákùntàn èso lè ló mù mò sí agbádìyẹ nìjára máa ké òmù mò sí ńlẹ́ ọmọ abọ̀rókò là òmù mò sí ńlẹ́ ọmọ abọ̀rókò lọ́wọ́lọ́wọ́ ọmọ ewu yan eléyìí tó ti dómù ó dọ̀tún àṣẹ̀ṣẹ̀ kún ti dómù adìkàsì ìwọ́jọ́ tún tèmi gèwú bẹ́ẹ̀ ṣe tán bẹ́ẹ̀ bá níjà ló mù ẹ̀wíkẹ́rù wọn fún apọ̀ntí àrékò ẹlẹ́gbàá dìde ibẹ̀ tí ẹ̀rí pẹ́ ẹlẹ́gbàá gidi tọ́nà ó sàn yìnbó sí ẹlẹ́gbàá mẹ́ta ní jára máa rántí ọmọ ẹsìn síjà ó gbàgbọ́dẹ kan èrègbèjà agbọ̀nà ó kọ́ mọ́ láti wọ̀gbẹ́ àbójú ọ̀gbẹ́rẹ́ bẹ́ẹ̀ bá dára ọmọ ìlú pọ̀ lóòótọ́ bàbá nípa arọ́ olúkálukú ló lọ́ba tó ń jẹ bẹ́ẹ̀ ni tòmọ̀ rẹ̀ ọba ń yàtọ̀ bẹ nírò rẹ ọba ń bẹ láàárọ̀ ọ̀rìn ó ń bẹ káni bá ní pa nírò adé òtí la láàfin tó mú jẹ kábíyèsí ọba bá kú ní gbogbo ọmọ kú kábíyèsí o ká ṣe kábíyèsí náà ká ṣe kí wọ́n gbogbo nílé ọba yóò mọ ṣùkú ògbó dìde ògbógbògbò mọ̀ nílé ọba ògbó ṣùkú ògbó dìde ògbógbògbò mọ̀ nílé ọba báwo kábíyèsí mo rí i pé ó lù òsì bí ni ijó tí ẹ fẹ́ jó lónìí èmi kò bá gbogbo ọmọ nàìjíríà bá ti kọ́kọ́ wò náà wípé kábíyèsí fẹ́ jó torí èmi náà rí bí tẹ́ ti jó rí inú mi dẹ̀ dùn wípé mo wà bíbí inú mi dùn màá rí jó lónìí bàbá ẹ ká sáré ṣe kìíní kan ẹ wo Ọ̀tún Èkìtì báwo lẹ́yìn àtọ̀kùn Ọ̀tún Èkìtì báwo lẹ ṣe jọ jẹ́ Ọ̀tún Èkìtì. ó ti àsìkò wà gan níjọ́ àsìkò pọ̀ ara àyàngbà olọ̀tún ọ̀tún gan ní ẹ̀kọ́ta mọ̀bà àsìkò pọ̀ gan ó sì kán ìpẹ́lẹ́wẹ̀ tí a ń jó yìí wọ́n sì jó ní ọ̀tún. wọ́n ti ń jó lọ́tún wọ́n ti ń jó. so àsìkò pọ̀ gan ṣe rí. ṣé ọba tó gbèsè lánàá ọba James ṣe mọ̀ wọ́n. tí tọ̀tún tó gbèsè. àdìmúlà ní mọ̀bà. ọ̀rẹ́ wa náà ni. ní ti ìyàgbà tí mo sọ tó pa wá pọ̀ agboolé kan wà níbi tó pé Ọ̀tún yẹn ni ẹ ti wá ọmọ ọba náà ni wọ́n ilé oró ni wọ́n níbí ilé oró ni wọ́n níbí so àṣepọ̀ wà gan. kí ló yẹ kí n béèrè tí mo béèrè náà ni wípé àwọn náà máa sọdún kan tó wípé ẹ̀kan lọ́ba wọn náà máa jó tó wípé ìjó mẹ́rìndínlógún tiẹ̀ lọ́ba wọn máa jó yóò jó lọ yóò jó bọ̀ yóò jó lọ yóò jó bọ̀ èyí tó máa láàsì yóò wá ku bọ́ksà àti síngilẹ́tì sí bàbá wípé èmi rèé o ẹ tọ́jú mi dáadáa o tẹ́ bá sọdún ìjẹsù ni wọ́n máa ṣe lọ́dọọdún ló yẹ kí wọ́n á béèrè wípé ẹ̀kan lọ́dún lẹ́yìn ń jó àwọn náà ẹ̀kan lọ́dún lẹ́yìn náà làwọn náà ń jó ó dà ẹsẹ̀ òun kábíyèsí. àwọn ọ̀ràn wa tó ń bẹ àwọn ọ̀ràn ọ̀tún tó ń bẹ nílẹ̀ yìí àwọn la máa ń kì ní ọmọ olóró ní mọ̀ọ́yá ọ̀sẹ̀ rẹ̀ máa kínlà lọ́tàn. lásùnkàdé mọ̀jọ́rògbò eléwé péńpé jùlọ ọmọ eléwé retí ń bẹ lẹ́nu odi ẹgbọ̀rọ̀ níbi àjà bẹ́ẹ̀ bá dálàdé ọ̀tún ní gbogbo ìyàngbà tó ń sọ pátápátá báyìí gbogbo ọmọ tó adélégún ni àtónílù ni tó ń bẹ níyàngbà wọn ò wá bá Omu-aran I nítorí Omu-aran I ní olórí gbogbo onílù ìyàngbà tí ń jó ìyàngbà ìlú tí gbogbo wọn wà ní ìwò kábíyèsí bí kábíyèsí jẹ́ nọ́mbà 1. kábíyèsí àmàlídébá ẹ á tún padà bọ̀ ọba àti àṣà ìlú wa à ń padà bọ̀ gbogbo sí ń jẹ tọ́lọ́ àmọ̀ràn wọlé afẹ́ gba gbogbo àwọn ọmọ Omu-aran tí wọ́n wálé fún ọdún torí ọdún yìí náà yẹ ká tó ṣe bá kábíyèsí àmọ̀ràn wọlé tó fẹ́ gbàjọba ó yẹ kí ìjọba ó yẹ ká mú lọ́kùnkúndùn ká ṣe bí kálífà sọ wípé àwọn ata tẹ́ǹtì káàkiri tá máa bẹ̀rẹ̀ tá máa ṣe bó ṣe máa ṣe Ọ̀ṣun Òṣogbo bó ṣe máa ṣe dọ́bà nílọrin. ní
mo dúpẹ́ olóòtú ní agbára ọlọ́run ó ń bọ̀ wá bẹ̀ náà nìyẹn torí ọdún tó à ń ṣe tó ṣe pé a fi máàkì ìgbómìnà ni òun ni ògbómọ̀nà. Ògbómọ̀nà ó dẹ̀ kó pa gbogbo. so ṣe mọ olómù ọ̀fìnmárín ni olóògbómọ̀nà tí a bá ń kọ́ àwọn nǹkan wọn yìí ń dunnú sí i ara wa níbo ó ti yẹ bó ṣe wà nílẹ̀ Yorùbá nìyẹn ẹnu òkò lọ títì ẹnu òkò lọ títì àmọ́ ẹni tó bá lóun ló gbọ́mọ̀ kó gbé tiẹ̀ lẹ̀ kó gbé jáde ká pé àwọn archaeologist kan á wọ màrámà ló gbóhà wọ́n tó gbé ìmọ̀ sọ́nu ohun mà ló gbóhà ògbójọ́hun ò màrámà ló gbóhà ògbójọ́hun ohun mà ló gbóhà o. so àmọ̀ràn tí mo lè gba àwọn ọmọ màrán ni wípé àwọn ọmọ ọba tí wọ́n jọ ọmọ ọba ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá kìsílẹ̀ kan ni wọ́n ti jọba ìdí pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń wálé fún ọdún yìí àmọ́ àwọn ọmọ ìlú wọn ò tí ì mú ní òkùnkùndùn pé kí wọ́n máa wálé àmọ́ gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ó pẹ́ tí a ti kàn sí ìjọba àjẹrù tó wọ́n lè dá wa lóhùn ní ilé mi àmọ́ lágbára náà tí ọdún tó ń bọ̀ agbègbèsè lé lórí agbègbèsè lé pé ìjọba ó dá wa lóhùn a tẹ̀fẹ̀ kí wọ́n wá wò ó kílèmù wa kan tá à ń sọ pé agbédálé yẹn kí wọ́n wá wò ó. aláàtí mọ ní láti wá pe múkà tó wà nípa àṣà pé ọ̀gá múkà o múkà rè ẹ̀yin náà máa bọ̀ ṣe bọ́ ọmọ ìlúwa yìí náà ni ọmọ Omu-aran náà ni ọmọ àárọ̀ ọ̀rin ni òmù náà ni òun dẹ̀ ní ẹ̀sẹ̀ náà ló wà ní. olóhùn ẹ̀fọn ọrùn mi olókó àrànwọ̀ ọ̀mù gbọ́ olóhùn ẹ̀fọn àkọ́kọ́ olómúdí Omu-aran olókó jẹ́ ọlọ́ba tó jẹ́ olóhùn ọ̀fọ̀ Omu-aran olóhùn ọ̀fọ̀ mu tẹ́lẹ̀ ní kí n sá ní tẹ́lẹ̀ àwọn olóhùn ẹ̀fọn àkọ́kọ́ olómúdí olóhùn ọ̀fọ̀ Omu-aran. bógo ṣe ń jẹ tọ́lọ́ a kàn sí wọn a jẹ́ kí ètò yìí gbogbo ẹni tẹ́ ń wò wá ẹ bá wa share ẹ bí ògo ṣe ń jẹ lónìí náà ni tá a bá ti ń parí báyìí a máa share a máa jù sórí WhatsApp ẹni tó wà ní nkí àṣà àti ìṣẹ̀ṣe kó o náà wò kó wo bó ṣe rí ọdún tó ń bọ̀ tọ́lọ́ máa pé wọ́n wà lórí ipò náà wọ́n fi ṣe kíni wọ́n fi tí ó bá rẹ̀ sàwọn náà ló wà tó àgbẹ̀ lómi náà ni àgbẹ̀ lómi náà ṣe kíni àgbèdè ni àwọn kò ní jù báyìí lọ bí ògo ṣe jẹ́ tọ́lọ́ a tún máa pàdé ní ìrọ̀lẹ́ kábíyèsí ẹ bá mi darúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́lẹ́ bá mi ṣàdúrà fún gbogbo àwọn tó wò wá. èmi ní Israel Majesty ọba Tamplana Abdulrahim Ọládélé Adéòtí Fellow of Nigerian Institute of Tamplana Akọ́ládé Agbolúgbàjé Ìlúfẹ́mi lóyè olómù ẹ̀fọn kejì olómù ti ìlú Omu-aran. ẹ ká ṣe kábíyèsí o kábíyèsí o. báyìí náà ṣe níjà ègbé o báyìí náà ṣe níjà dọ́ta ẹlẹ́gbẹ́ ọdúró ọ̀pọ̀bì àwòrò dúró ọ̀pọ̀bì jẹ́ obì èso níjà ègbé o obì èso ní àádọ́ta ẹlẹ́gbẹ́ ọdúró ọ̀gbòbì àwòrò dúró ọ̀gbòbì jẹ́ kábíyèsí o. yóò yẹ yín o ó dára fún